Tẹ́ ẹ máa ń gun kẹ̀kẹ́ tó bá fẹ́ kí kẹ̀kẹ́ dúró kí ló máa ṣe? àwọn tẹ ìdáná. Ok, tí ọjọ́ kí lè ní? Ọjọ́ wo lè ní? Ẹ lọ ní ọjọ́ ìṣẹ́gun. Ọjọ́ wo lè kí n lọ sílé ẹ̀kọ́? Ọjọ́ ẹtì ọjọ́ àìkú àti àbámẹ́ta. Ok, ọjọ́ àwòrán wo ló ń wò ń bẹ̀ yẹn lẹ́ẹ̀kan? Àwòrán ayé. Àwòrán ayé. Kí ni orúkọ kíní tí mọ́mí rà fún Kamil? Ẹni ní ẹyẹ tó máa ń bínú àti ọ̀bọ. Àti ọ̀bọ. Ṣeun sọ fún àwọn èèyàn pé dàbọ̀.